Mága o, ọlọ́pàá márùn-ún làwọn Agbebọn tún pa nípínlẹ̀ Bauchi. Àjọ kan ní apá àríwá orílẹ̀-èdè yìí North East Development Commission ti ń ṣọ̀fọ̀ àwọn ọlọ́pàá márùn-ún tí àwọn Agbebọn pa lágbègbè Sàpọ̀n-sára níjọba ìbílẹ̀ Dàzòrò nípínlẹ̀ Bauchi báyìí. Àjọ ọ̀hún ló ti bá àwọn mọ̀lẹ́bí tí àwọn akọni ọ̀hún fi sílẹ̀ kẹ́dùn báyìí tí wọ́n sì náwó sí wọn àti àwọn ọlọ́pàá yòókù tí wọ́n farapa níbi ìkọlù náà. Nígbà tí wọ́n pín àwọn èròjà oúnjẹ fáwọn mọ̀lẹ́bí olóògbé, alága àjọ NEDC nípínlẹ̀ Bauchi Alhaji Aliyu Ishaku tó fún wọn ní àrídájú pé àwọn yóò túbọ̀ máa dúró tì wọ́n àti pé àlàáfíà Allah yóò wà pẹ̀lú wọn. Ẹ ó rántí pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lọ́jọ́ 22 oṣù kọkànlá ọdún yìí níbi tí àwọn Agbebọn ti ṣe kọlù sáwọn ọlọ́pàá nípínlẹ̀ Bauchi tí wọ́n sì pa 5 lára wọn. Nígbà tó ń sọ̀rọ̀ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi Sani Ọmọlórí Aliyu tí wá ṣe sàǹdákátà fún àjọ NEDC fún ètò tí wọ́n ṣe ọ̀hún. Ó ní ó jẹ́ èyí tó bọ́ sásìkò.